ọmọ ìdá báyìí sí ẹ́ òun lọ ti gbogbo ẹ̀ pa ẹ̀ kò dẹ̀ lè mọ̀ pé mo fẹ́ lọ ra ṣàwámà fún òun ni o ẹ gbà mí ó ní ẹ ó ṣe fídíò fún mi. ó ṣe fídíò fún ẹ ni. yóò imagine. jẹ́ kí n já ẹ tán ọ̀pọ̀ èèyàn mẹ́ta ń bi lánàá wọ́n ní tó bá dé ní informant wọn máa wá mo láìkì bó ṣe dírẹ́sì ìwé disguise ọwọ́ ti bẹ̀ lẹ́yìn lọ́pàá wọn sí di àdúgbò ẹni sùúrù ẹdùn fọlọ́n bẹ̀ yóò ọmọge ni mo wá sí ìbà yóò mo ṣe gba sálárì ní so mo fẹ́ lọ gbé jẹ ṣàwámà ni kó lè tètè gbà fún mi. mo tún láìkì o tún ní rọ́lẹ̀ ni. mo fọlọ́n ṣe rí sálárì mo ṣe gba sálárì ni ọmọ mo wá wà náà ẹ̀gbọ́n mo fọlọ́n ṣe rí. báwo la máa ṣe ọ̀rọ̀ lórí owó ni èlò ló wà lọ́wọ́ ẹ̀. ẹ̀gbọ́n ẹ máa ní láti delete video. èlò ló wà lọ́wọ́ ẹ̀ lọ́jà mi láàmú jàre. bí 2.5 ló wà lọ́wọ́ mi. 2.5 ló wù yìí. ẹ̀gbọ́n ayé yóò ní bàjẹ́ kí ni problem ẹ̀. ọmọ wa gbọ́dọ̀ mọ̀ pé mo wá sí ìgbà. èlò ló wà lọ́wọ́ ẹ̀. ó yá ẹ̀gbọ́n ó yá ẹ jẹ́ ká ṣe báyìí ẹgbà half right. half àbí. ẹ̀gbọ́n náà excuse me ẹ̀gbọ́n mo fọlọ́ ọbẹ̀ yìí náà mo fọlọ́ ọbẹ̀ yìí náà ó yá ẹgbà gbogbo ẹ ṣáà delete video just delete it that's all. mi ní delete ẹ blackmail ni first payment lélẹ̀. ẹ̀gbọ́n. Jesus, my brain, one blow.